iṣẹ́ tíátà àti iṣẹ́ nọ́ọ̀sì ni mo nífẹ̀ẹ́ sí àmọ́ Ọlọ́run kọ pé màá ṣe nọ́ọ̀sì mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọmọ mi ẹlẹ́ẹ̀kejì nọ́ọ̀sì ni nílùú òyìnbó ó wù mí láti ṣe gan ẹ̀ẹ̀mejì mo lọ ṣe ìdánwò rẹ̀ fúnadé bí wọ́n fẹ́ fọ̀rọ̀ wẹ́nuwẹ́nu wò wọ́n bá já mi ńlẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ tán fi ń já mi ńlẹ̀ ṣé ẹ mọ̀ àwọn ọ̀gá ò ní ká pàdé lẹ́yìn ẹ̀sìn ní ìgboro èmi ò bá bú wọn dáadáa ṣé tí mo ká pàdé wọn ni wọ́n bá wọn ní ilé ìtura èmi á bá bú wọn dáadáa borúkọ mi tún ṣe níjáde nìyẹn lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ wá lọ fún electronics RTV ní technical. bí ẹ ṣe ń wo fídíò yìí ẹ má gbàgbé láti bá wa subscribe. èmi lè kọ́ máa pè ní ọmọ orílẹ̀-èdè rere nílùú Nàìjíríà torí ìlú mi pọ̀ díẹ̀ o a bí mi sí ìlú Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara mo ka ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo kà dé girama dé ìdajì ọ̀nà ká tó kúrò nípínlẹ̀ Kwara bàbá tó bí mi wọ́n wá láti ìlú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun ìyá tó bí mi wọ́n wá láti Ọ̀gbàgì Àkókó nípínlẹ̀ Oǹdó ìyá tó bí bàbá mi ó wá láti Ọ̀gbàgì Àkókó nípínlẹ̀ Oǹdó bàbá tó bí bàbá mi ó wá láti ìlú Iléṣà olóyè Iléṣà ni bàbá tó bí bàbá mi Ọ̀dọ́lé mo wá lọ́kọ nílùú Ìbàdàn àti bí mi ó ti lé bí 60 ọdún díẹ̀ báyìí a sì bí mi ní àsìkò tó ń ṣọdún December ọjọ́ 28 ni a bí mi mo ti lé 60 ọdún. bí ẹ ṣe ń wo fídíò yìí ẹ má gbàgbé láti bá wa subscribe. nígbà tó náà dẹ̀ máa gbàdúrà mi ọkọ mi olóògbé kọ́lọ̀ bá mi fọ̀run kẹ́ wọn iléeṣẹ́ tẹlifíṣàn náà láti jọ pàdé àwọn wà rédíò àwọn tẹlifíṣàn àwọn nígbà tó náà máa gbàdúrà mi tó wọn pé mo nífẹ̀ẹ́ sí pé láti ìbẹ̀yẹn náà mo ti lọ máa ń ṣe bíwèé yẹn ṣe jáde nìyẹn pé tó bá ti lọ́dún 10 lẹ́nu iṣẹ́ o lè fiṣẹ́ sílẹ̀ tó bá wá tó ọjọ́ orí láti máa gba owó ìfẹ̀yìntì wàá máa san èmi mo kọ́ fìwé lẹ̀ lọ́dún náà nílé akéde àwọn ọ̀gá mi náà mo ní ẹ̀wọ́ ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ kí n lọ fèsì iṣẹ́ tíátà torí mo nífẹ̀ẹ́ sí láti kékeré ìdí nìyẹn tá a ṣe fìwé lẹ̀ tá a ṣe wá fèsì iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí tó tẹ́ mi lọ́rùn torí pé tó wáyé pé mo sì wà ní à ń gbóhùnsáfẹ́fẹ́ máa ti fẹ̀yìntì báyìí olúwa rẹ̀ yóò ti darúgbó jẹ́gẹ́jẹ́gẹ́ torí gbogbo iṣẹ́ tí mò ń já tá à ń sáré kiri tá a máa tèkó lọ Ìlọrin Ìlọrin lọ Kàfàǹṣà lọ kò ní ṣeé ṣe àkọsílẹ̀ sì sì dúró lórí gbogbo wa pé ibi ìnilágbájá ni ó ti gòkè bí n bá sì wà bí o ṣe kí n má ti débi kankan. bí ẹ ṣe ń wo fídíò yìí ẹ má gbàgbé láti bá wa subscribe. àwọn Yorùbá máa ń sọ wípé aṣòro ó ṣe bí ohun tí Ọlọ́run lọ́wọ́ sí adùn ń ṣe bí ohun tí Ọlọ́run ọba mi ti fọwọ́ sí ṣe mọ̀ pé ẹni tó bá ti ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run tínú ẹ̀ dẹ̀ dá ohun tó máa dáwọ́ lé a máa yọrí sí rere nítòótọ́ kò rọrùn kí n má tàn yín jẹ torí lójijì kẹ́rù èèyàn méjì kó di tèèyàn kan àmọ́ torí pé Ọlọ́run wà pẹ̀lú mi kò dojú àdúrà tì mí Ọlọ́run bá mi wo àwọn ọmọ náà èmi kọ́ ni mo wò wọ́n ta ni mí Ọlọ́run bá mi wò wọ́n Ọlọ́run dẹ̀ jẹ́ kí n rí wọn wò ní àwòye àmọ́ kò kí n ṣe nǹkan tó rọrùn rárá torí ẹ̀ ló ṣe máa ń sọ fún àwọn obìnrin tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí pé tí Ọlọ́run bá ti lè pèsè ọmọ fún yín tó bá rí bẹ́ẹ̀ ó dáa kán jókòó ti ọmọ wọn láti mójútó ọmọ wọn torí pé tó bá di ọjọ́ iwájú nígbà tí gbogbo ara wa tá à ń gbé tá a fi ń sáré kiri ńgbà yẹn tó bá ti ń rẹ ara àwọn ọmọ yẹn ni wọ́n máa fẹ́ máa fẹ́ bọ́ sípò yẹn padà pé ìyá tó jìyà púpọ̀ lórí wa Ọlọ́run má fún wa lọ́ta wa bí lọ́mọ ìyá tó jìyà púpọ̀ lórí wa àsìkò tó táà náà bẹ̀rẹ̀ sí ṣe ìyá fún àmọ́ tí a bá ti ń rò pé àmọ́ sì kéré báwo mo ṣe wá fẹ́ ṣe ọkùnrin míì tó rò pé ó fẹ́ lọ mú ń ta míì ní gbogbo ọkùnrin ẹ̀ má ṣe mí gbọ́ o tó rò pé ó fẹ́ lọ mú ń ta yẹn inú kó níyàwó tiẹ̀ ń lé wọn lóbìnrin lọ́ta ara wọn wàá lọ dalé yẹn rú tó bá yẹ pé ìyàwó tiẹ̀ náà ti kú àwọn ọmọ wà ń bẹ̀ tó máa dúró gẹ́gẹ́ bí ọ̀tá bí olùdènà fún ẹ pé bóyá bàbá àwọn gan ti wà pẹ̀lú ẹ kí ìyá àwọn tó kú àwọn ọmọ tiẹ̀ gangan tí ìwà àti olóògbé wá jọ bí tó yẹ kẹ́ẹ̀jọ tọ́ tó ń ṣe lọ ẹ̀tún wá ní láàyè mójútó wọn dáadáa torí pé kí ìyá àwọn tó kú dàbí ìyá má ṣe bàbá ò kì í dàbí bàbá ẹni tó o bá fẹ́ tó bá ní má ṣe ìyọnu má tọ́jú àwọn ọmọ ẹ tẹ bá kó 100 sílẹ̀ agídí rẹ máa fi rí 5 rú ẹ̀ tá a ṣe é ṣe tó bá yá máa rí pé má pa mí. bí ẹ ṣe ń wo fídíò yìí ẹ má gbàgbé láti bá wa subscribe.